oògùn èwo ló yára ṣiṣẹ́ jù. oògùn ń ṣiṣẹ́ kíákíá o oògùn ló ń ṣiṣẹ́ kíákíá ju àdúrà lọ. ó ti tán ẹ pa kámẹ́rà. oògùn ṣiṣẹ́ kíákíá tí a máa kó sọ tí a máa tí mo sọ yìí yóò ta táwọn èèyàn wò sí ẹnu ní ìpínlẹ̀ ọmọ sí ẹ nínú kọ́mẹ́ntì ya ilé oníṣẹ́ àfáà oníjìbìtì lélẹ́yìí oníkẹ́nìkan lélẹ́yìí òdodo ọ̀rọ̀ máa ń kórè wọ́n pe àlábí náà lónírọ̀. èmi oògùn tèmi àfáà tèmi máa ń ṣe oògùn. ẹ̀jẹ̀ àṣejẹ. wọn máa ra àṣejẹ wa àṣejẹ ń bẹ. ṣé yẹn dẹ̀ bá lànà mu. ìlànà kẹ́ni. ìlànà Islam. à ń jàṣejẹ. ẹ ń jàṣejẹ. mo fẹ́ sọ́nà ni. ẹ má là ń jẹ. mo ń jàṣe okòye mi. ẹ̀jẹ̀ ń ṣe. mo ń ṣe àṣejẹ. fún yàn. mo ń ṣe àṣejẹ fún yàn. ẹ ṣó bá lànà Islam. ó bá lànà mu nítorí pé ìwòsàn níta bá dẹ̀ pè ní. so mo máa ń fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ pé nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ lọ́dọ̀ àfáà wa àgbà Aliyu bin Abi Talibin radiyallahu anhu òun náà ni wípé nǹkan méjì kan bẹ mọ́jọ́ dáyàjọ́ bọ́ bá fẹ́ dáyàjọ́ gan ìwọ gan ara rẹ lọ́wọ́ pẹ̀lú sùúrù àtàdúà torí pé nǹkan mọ́nìlẹ̀ annahuma torí pé nǹkan méjèèjì yìí biyadi rahman subhanahu wa ta'ala ọwọ́ ọba dẹ́dà àjọkẹ́ ayé ọwọ́ rẹ̀ nǹkan méjèèjì wa ìgbà tí wọ́n dákọ̀ nǹkan àkọ́kọ́ wọ́n ní arrizqu biyadillah arísìkí ta wà lò láyé wallahi wọ́lọ́wọ́lọ́ lọ́wọ́ arísìkí ta wà lò láyé kò sí lọ́wọ́ ẹ̀dá kankan tàbá sì wo báyé ṣe lọ́lọ́tún lọ́sì gbogbo tí ń bírò àwọn àsọkúsọ yìí mo fẹ́ lówó jẹgbẹ́ lọ náà ni mo fẹ́ kọ́lé tẹ́gbẹ́ mi ọ̀kọ́ mo fẹ́ wà òkè jẹgbẹ́ mi lọ mo fẹ́ máa bọ̀ kí lọ ọmọ rọ́ mo fẹ́ sọ̀rọ̀ kí wọ́n rò pé mi ni mò ń sọ̀rọ̀ arrizqu biyadillah wọ́n ní nǹkan lẹ́ẹ̀kejì al-maut ikú kò sí lọ́wọ́ ẹ̀dá kankan àfọwọ́ Allah méjèèjì yẹn tọ́mọ nìyẹn bá dúró lórí pé kò sí lọ́wọ́ ẹ̀dá kankan tó wá fi sọ́wọ́ Ọlọ́run tí wá ní kákan ya plan al-akhdhu bil asbab mo fẹ́ ṣe nǹkan báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí mo fẹ́ kàwé mo fẹ́ lọ lé kéwú mo fẹ́ níṣẹ́ lọ́wọ́ àwọn nǹkan yẹn asbáàbù ni okùnfà arísìkí ni arísìkí rẹ̀ gẹ́gẹ́ yóò tẹ̀ ọ́ lọ́wọ́ àti ìbára ṣe Nàìjíríà tá bára wa ló jẹ́ kọ́ńkọ́lù kó náà múra kẹ́kẹ́ tí gbogbo ìranù tẹ́ múra tì àwọn ìlú mi ń bẹ tó wọn bá ti lè lajú sáyé tó dé dún pé wọ́n ó jí sáyé báyìí déédéé arísìkí tí ó lò náà ti bẹ̀rẹ̀ sí ní máa wà pẹ̀lú ẹ̀ pẹ̀lú bá ṣe wà nílẹ̀ Yorùbá tó yẹ pé ó gbà àṣẹ àjẹ náà ni ká ní kò sí àwọn kan nílẹ̀ Yorùbá yìí tó bá dẹ́dọ̀ ọgbà ìjẹ́ ẹ̀mú kò gba ọ̀nà jẹ́ ẹ̀mú wọn síbi haram kò gbé lọ síbi ogun tí wọn ò sògùn rí abẹ́ tó ṣe rí tó lóhùn ò ṣe mọ́ tọ́lọ́hùn ò sì dá yẹ̀yẹ̀ rẹ̀ lẹ̀ ká ní òsìrù wọn ni ẹ̀yin rádaràdá yìí ẹ̀ bá nǹkan jẹ́ jù báyìí lọ torí rádaràdá lẹ́yìn ní tí ń dùn yẹn jù láyé iná ìláwà ní orí yín àti múra bí àfà ní tí ń dùn yẹn jù láyé náà wallahi lazim Imam Ali nílẹ̀ kejì ọ̀nà ni al-maut ọ̀nà ni kú méjèèjì náà ìdààmú ti pọ̀jù lórí ilẹ̀ Ọlọ́run ni dhahara al-fasadu fil barri wal bahr dhahara al-fasadu fil barri wal bahr Ọlọ́run ní bàjẹ́ ó di nǹkan hàn lórí ilẹ̀ àtàwọn tó tún wà ní odò tí wọ́n gbénu búdò náà Ọlọ́run ní kí ló wáyé nítorí ẹ̀ sí bima kasabat aydin nas ìntọ́mọ nìyẹn fọwọ́ ara rẹ̀ fà náà ní ìdààmú tẹ̀rí tọ́kọ̀ yìí àti ìpìlẹ̀ gbèsè ayé ẹlòmíì ìní tí ń dàlámọ̀rí ayé ara rẹ̀ rú àbáwọn tí wọ́n bí bọ́mọ nìyẹn ṣe ń bọ̀ ń gbé làákàyè tó mọ́ bọ̀ ń gbé ọkàn tó mọ́ bọ̀ fa abawahu yuhawwidanihi ọwọ́ bàbá àtìyá tó bọ́ sí iná sọ ayé ẹlòmíì dídọ́dá o aw yunasiranihi aw yumajjisanihi aw kama qala rasulullah sallallahu alayhi wa sallam so tá bá wo ọ̀rọ̀ yìí dáadáa wọ́n ti sẹ́ndì ẹ̀sìn mi ti pẹ́ so àwọn afáàjì ń sọ̀rọ̀ lórí ẹ̀ so níta báyìí sí àwọn afáàjì ń sọ̀rọ̀ lórí ẹ̀ kò sí nǹkan kan tí so ẹnì kan ẹ má bínú wọn kàfẹ́ sáré ka kọ́mẹ̀ntì nítorí pẹ́lú mi ẹ rí pé tí n bá ń ṣe fídíò èmi sábà kọ́ bẹ̀ pé máa bọ̀ wá wò mí àyẹ̀bẹ̀ kọ́ ni so ẹni tí ó bá wá lè ṣe tó bá ráwọn tí ń ṣe kọ́ mọ́ di wọn lọ́wọ́ tí wọ́n ń ṣe tí ó bá fẹ́ pàdé ìbínú Ọlọ́run so ẹnì kankan bí nìsín orúkọ rẹ̀ tó pè ní tàwhídì tó bá ṣe pé ní ọmọ túnmọ̀ orúkọ rẹ̀ ni kò gbọ́dọ̀ ríbi tí wọ́n ti ń sọ̀rọ̀ Ọlọ́run kẹ̀kẹ́ tó wá kọ̀kọ́ kúkọ ọbẹ̀ àbí tó bá fẹ́ rí ìbínú Ọlọ́run kó tó jáde láyé so àwọn tí wọ́n ṣe content wọ́n mọ̀ra wọn àwọn tí wọ́n sì jọ ń kúnra wọn lórí content tí wọ́n jọ ń kọ script fúnra wọn mọ̀ra wọn so face the idol worshippers kéèyàn ó fèsì mùsùlùmí tí ń sọrí ibú lọ tí ń sọ àwọn èèyàn lọ́nà ó lóore fún ìyànjú kẹ lọ fèsì ẹlẹ́bọ àbí olóòsà lọ ṣèbí ẹ̀yìn kan yìí náà ìran ọ̀ràn yìí náà ilẹ̀ ń jẹ́ wọ́n máa rò pé gbogbo mùsùlùmí tí bá ti ń sọ̀rọ̀ àbí gbogbo àfáàdì bá ti ń sọ̀rọ̀ bí ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú pé ń wí tọ́lọ́ sọ́tà nẹ́bí sọ bó ṣe le tóun òun náà tẹ́ǹdì ń bì kan àbó ní nǹkan kan kí ló fà á gbogbo yín lẹ́jọ́ níbi tẹ́ ẹ ti jọ ń pàdé ara yín ẹni bí tẹ́ ẹ ti jọ ń change ogun ẹ ń change nẹ́kàlẹ́ ẹ ń change kúndí ẹ wá jáde lónìí ẹ ń complain pé nìkan kó àdó kí ṣé kò jọ hàn sí gbogbo ara yín náà pálá dòjọ́ gbogbo yín irú ẹni tí ń sọ̀rọ̀ yìí nìsín fídíò wo ni gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé kẹ́nìkan wá sọ̀rọ̀ àdó fídíò wo lẹ sọ against ẹ̀ àti irú àwọn kọ̀ọ̀kan nu yín náà tó jẹ́ náà àfọ́dọ̀ yín tó pé tó bá dójú agbo in tí wọ́n mọ̀ àkọ́kọ́ tí wọ́n sọ náà ni pé ìwọ́n tí wọ́n bá sálàdà tó bá wọlé èé sáfà ni ṣé Islam sọ pé ká máa lọ sí tí wọ́n fi sáwà ládà tí ò fi ní wọlé so àmọ́ tẹ́yàn bá worú tọ̀rọ̀ tí yìn èèyàn kẹ̀ máa èèyàn ní sin tọ́lọ̀ ràn Allah sọ Al-Qur'an Suratul Ahzab so ó ní bá dojú al-Qiyamah ó nígbà tí wọ́n bá dojú àwọn tí a fẹ́ tọ́ sí kọbi ìyà tí wọ́n máa jẹ wọn gbọ́dọ̀ tí wọ́n máa sọ́jọ́ náà ni pé inna ata'na sadatana wa kubara'ana wọ́n nígbà tá ń bẹ láyé àti láwọn tá ń gbọ́wà sí lẹ́nu wọn àwọn aṣáájú wa ń bẹ àwọn àgbààgbà tá a mú ní pé àwọn ni role model wa àwọn náà ń bẹ níta bá gbọ́ lẹ́nu wọn láti rò pé wọ́n ṣe kíni ńlá mọ̀ tẹ̀lé fa adalluna sabila àwọn ni wọ́n sì wá lọ́nà àjẹ́ pé àwọn asinilọ́nà lọ́nà gẹ́gẹ́ láfẹ́s ẹlẹ́bọ dúró tiẹ̀ ọba dẹ́dà ti pín wọn tẹ́ bá lọ́wọ́ bẹ̀rẹ̀ Suratul Baqara Ọlọ́run ti pín wọn bẹ̀ innal ladhina kafaru sawa'un alayhim a andartahum am lam tundirhum la yu'minun eléyìí ó ti clear ẹni tí wọ́n sọ ní mùtíyẹ̀wò lápẹjúwe kí ni túnmọ̀ mùtíyẹ̀wò olùtẹ̀láṣì Ọlọ́run yàtẹ̀láṣì Ọlọ́run á dà tẹ́ntẹ̀láṣì Ọlọ́run tí pẹ́ iná lẹ́mọ̀ kọ̀kọ́ kò sí ibi tí wọ́n bá ti ń sọ kí Ọlọ́run sọ kí lànàbì sọ àti gúnlẹ̀ rẹ̀ yóò lè báwọn gbogbo àwọn tí wọ́n kọlu ànábì lánàá tí wọ́n parọ́ mọ́ ànábì èwo ló sùn rẹ̀ nu wọn Ọlọ́run ní dájú àwọn kèfèrí
innal ladina kafaru òkè sígbà táàtì máa bá táàtì wà nú ẹni tí máa yín àwọn àfáà yín ó yìí túmọ̀ sí pọ́ta àwọn ẹlàjẹ́ ni àyìnyàn sọ pé àjọta rẹ̀ ẹnìkan sọ̀rọ̀ aṣọ lọ́lọ́ rẹ̀ kò sọ pé kẹ́ ẹ má wà lọ́ta àwọn kálukú jọ ń tọ́ yàrá rẹ̀ ṣe ni báríkì àwọn ìgbà tó bá dijọ́ tí ń gbé kálukú ọ̀sàrè tí wọ́n bá gbé àfáà yín wọ̀bẹ̀ tí wọ́n gbé yín wọ̀bẹ̀ pẹ̀lú ẹ̀ so tí wọ́n bá gbé yín wọ̀bẹ̀ tí wọ́n gbé àfáà yín wọ̀bẹ̀ pẹ̀lú ẹ̀ so tó wá jẹ́ pé ní tí mo play fídíò rẹ̀ ń bẹ̀rẹ̀ tó wáyé pé àfáà rẹ̀ ni wọ́n sọ fún wọn pé rádaràdá ni wọ́n sọ lẹ́nu wàlíláì alhamdu àfi fọra wa mọ́ nínú àwọn ọ̀dọ́ lónìí tọ́lọ̀ ní kọ́rọ̀ ọmọ jáde lẹ́nu wọn tó ìjẹ́ pé ní déédé wọ́n lè sọ́ńtà báyìí pé ọlọ́run tó wáyé pé ní mo ní nǹkan kan ní kọ̀kọ̀ tí mo fi ń ṣẹbọ pẹ̀lú rẹ kódà kọ́ mọ́ jẹ́ ogun kílókọ rẹ̀ ogun kíni kódà kọ́ jẹ́ átìmí kódà tí ń bá ní nákàlí kan tó pa àlìjẹ̀nú bẹ́ẹ̀ samsul biladi náà àbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu gbogbo tó kálukú máa ń sàtẹ́mọ́ sí rédíò mo wà nínú àwọn ọ̀dọ́ nínú fífi ọlọ́run tó lè sọ bẹ́ẹ̀ ta gbangba pé ọlọ́run tó bá ṣe pé ní kọ̀kọ̀ mi yàtọ̀ sí tí mò ń sọ ní gbangba mọ́jọ́ pẹ́ mọ́ tó fi láyé mi rẹ̀ mo wà nínú àwọn ọ̀dọ́ tó lè sọ bẹ́ẹ̀ sòtọ́rọ̀ bá ń lọ tí bá ń bọ̀ tó kálukú bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ogun ọ̀rọ̀ kíní kẹ̀kẹ̀kẹ̀ ẹni ọlọ́run bá ní ó mú ogun ṣe ọkàn yóò balẹ̀ yóò lè sọ̀rọ̀ pé ẹ̀yin lẹ́jọ́ mọ́ra yín ẹjọ́ dára yín mọ́ ẹjọ́ ń ṣe transaction ogun náà tẹ́lẹ̀ àdó tẹ́lẹ̀ ní náà ẹjọ́ mọ̀ pàdójọ́ ń bẹ lọ́wọ́ ara yín ni ẹjọ́ ń lò náà ni irú àwọn tí àwọn play video wọn bẹ̀rẹ̀ àti àfáà kan náà tí ń play video rẹ̀ báyìí ní ìsìtọ́lọ́ bá ní kí ọjọ́ mọ́ ti lọ ọ̀lẹ́ tó yẹ pé ní àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó yẹ pé ní tó yẹ kí wọ́n mójútó ni ó yẹ kí discipline ó wà àwọn tí ń sọ tipẹ́tipẹ́ pé àwọn òsínú ẹni tí ẹnu rẹ̀ wá tọ̀rọ̀ tó yẹ kó máa sọ̀rọ̀ láwùjọ kí láti ìmọ̀ nù mímọ̀ ilé tí ó lọ ẹ̀kọ́ wà ọlọ́nìnà lẹ́dínà yuhibbuna an tashi'a al-fahishatu fil ladina zalamu fil ladina amanu gbogbo àwọn tí máa ń sọ̀sọ́ kú sọ yìí torí pé tọ́lọ́run bá sọ fún wa nínú suratul Baqara yìí pé yá ayyuhal ladina amanu ọlọ́ni mo pè é olùgbàgbọ́ òdodo udkhulu fi silmi kafa tẹ́ bá fẹ́ jẹ́ mùsùlùmí ẹ jẹ́ tán wọ́n ní alọ́mọ fèsì ẹlẹ́bọ kí ló kàn tèmi pẹ̀lú ẹlẹ́bọ nǹkan kò pẹ̀lú ẹlẹ́bọ tí n bá lẹ́lẹ́bọ tí n bá ṣe wáàsí fún tó bá wù tó bá gbà ọlọ́ni andartahum bẹ́ẹ̀ kìlọ̀ fún wọn am lam tundirhum bẹ́ẹ̀ sì kìlọ̀ fún wọn náà la yu'minuna bá tó ní wọ́n rí wọn tó ní wọn ò ní gbà khatama Allahu ala qulubihim wa ala sam'ihim wa ala absarihim gishawa wa lahum adhabun alim Allah láti palẹ̀ mọ́ eléèrò lẹ̀ fún kí ló fà á fi qulubihim maradun ààrẹ ń bẹ lọ́kàn wọn tẹ́lẹ̀ fazadahumullahu maradan wọn àwùlẹ̀ sọ pé àwọn fẹ́ gbọ́ ọba alékẹ́ ọlá tí wọ́n sàlékún àríwọ̀ kan wọn wa lahum adhabun alimun bima kanu yakdhibun dédé pé ọ̀pọ̀ ọlọ́run nírọ̀ náà láfẹ́ fi àjẹ́ wọlé lórí tí wọ́n gbà pọ́ba kan ní rọ̀jò ni tí wọ́n gbà pọ́lọ̀ kan ní sọ ní ránun ni tí wọ́n gbà pọ́lọ̀ ní jẹ́lẹ̀ ọmọ ni tí wọ́n gbà pọ́lọ̀ ní jẹ́lẹ̀ oṣù ni yukirruna bi tawhidi rububiyya wọ́n fẹsẹ̀ yí pé ọba kan bẹ tí ń tọ́jú àwọn wọ́n fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ àmọ́ bí mujarradi hadha al-iqrar ìfẹsẹ̀ rí wọn eléyìn nìkan lam yudkhiluhum fil islam èyí náà ni ọ̀sán wọn di mùsùlùmí in tí ó sọ àwọn kẹ́ di mùsùlùmí náà ni tawhidul uluhiyya ifradullahi ta'ala bil ibada ìsọlọ́n lọ́kàn níbi ipò nìkan ìjọsìn tọ́sí inú àwọn ará ìjọsìn ní àdúà wọn sì ní ká ṣàdúà ọlọ́run innal ladhina yastakbiruna an ibadati gbogbo ẹni tí bá ń ṣe gbéraga tí è tẹ́wọ́ sí mi ọlọ́run tí è pè mí tí è béèrè nǹkan lọ́wọ́ mi sayadkhuluna jahannama dakhirin bó ṣe wulẹ̀ ká yọ yẹ tó jahannama lọ parí èsì nítorí pé ẹ fẹ́ láyé ọlọ́run ni wabtaghi fima ataka Allahu darul akhirah gbogbo tí ma fún yín láyé ń bí náà kíámà ni ẹ fi dù tí gbogbo ẹni tó fẹ́ lówó láyé bá sì mọ̀ pé òun lọ sàkáǹtì tóun bá ní láyé òní ayé òní lè tó báyìí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní man asbaha minkum ẹni bá jí lójúmọ́ aminan fi sirbihi ó jí pẹ̀lú fọkànbalẹ̀ mu'afa fi jasadihi ó wọnú ara rẹ̀ ó bá àláfíà ń bẹ nínú body system ẹ̀ ọ̀tọ̀ làláfíà tara ọ̀tọ̀ ní kọ́kọ́ balẹ̀ ẹlòmíì orí ọ̀fọ́ ìfún òdùn nǹkan kò ṣe àmáyà rẹ̀ ń já bóyá ní gbèsè lọ́rùn bóyá ní nǹkan gbogbo orú wọn bẹ́ẹ̀ ọlọ́dà kò bá ní bóńkálùkù san gbèsè wọn. Ànábì ní wa indahu qutu yawmihi tí wọ́n ẹni bẹ́ẹ̀ sì tún ní tí ó jẹ lóòjọ́ oúnjẹ òòjọ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ó jẹ nílẹ̀ sún nílẹ̀ mọ́ báwọn tí ma jẹ tààrọ̀ tí wọ́n tún jẹ tọ̀sán tí wọ́n jẹ tàlẹ́ indahu qutu yawmihi in tí ó jẹ lójúmọ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ Ànábì ní fa ka'annama hizat lahu dunya bihadafiriha Ànábì ní rẹ̀ ní bẹ́ẹ̀ ó dàbí ẹni tọ́lọ ní tẹ́wọ̀ rẹ̀ báyìí láti gbáyé lọ lẹ́fìrà àwọn ìlúmi tí wọ́n ti rí tí wọ́n jẹ lóòjọ́ kò sí dààmú ọ̀dọ̀ tí wọ́n bí najma'u ma la na'kul in tá ní jẹgẹ là ń kó jọ pọ̀ mélòó lájẹ ń bẹ ọba lọ kọ́lé tọ́lọ jàǹtì rẹ̀ náà sí yàrá kan náà ló sùn tó bá ti di pé òun sùn kan ó tún jíde ó tún lọ sùn kan ó tún jíde ó tún lọ sùn kan wọ́n yẹ owó pé bóun ní sàn ti mọ́ nílé yàrá kan náà ló sùn níjọ́ tó bá wá jáde láyé wọn wá ní sọ́ọ́ síbi kẹ́kẹ́ ju ọ̀sọ̀rọ̀ òjò náà lọ kí wá ní wàhálà ẹ̀yin àfa sọ́díkì sharia wala tarkan ila rajulin yarsudu bil-layli zahal rajulin yarsudu bil-layli zahal bẹ́ẹ̀ ni lẹ́mọ̀ kanú lámìá yín pé sọ́díkì sharia in tó fi ẹ̀sìn bá gbé wá ẹgbàá lódodo ẹni àwọn ìpamí fẹ́lú mi ti ń ka lámìá pé yín tẹ̀zil dhikrul agani wal ghazal wakulil fasla wajani bimani hazal wakulil fasla wajani bimani hazal mo nípa ọmọ tí wọ́n tó ń kọ́ ni pé yín tẹ̀zil dhikrul agani gbogbo tí ń pè ní ìrànwọ́rin jìnnà sí mẹ́dẹ́bẹ̀ wal ghazal àti tó ọmọ ẹgbẹ́ tí wọ́n máa fi wá máa fi sọ̀rọ̀ obìnrin lójú rẹ̀ pé báyìí ló ṣe rí iní kan yọ̀dí bọ́m̀bọ́ iní kẹ̀kẹ̀kẹ̀ wakulil fasla máa bá wọn sọ̀rọ̀ rẹ̀ man kana yu'minu billahi wal yawmil akhir falyakul khayran aw liyasmut ntọ́nà bá ń kálukú ni kó ṣe lẹ́yìn láni ẹ̀kọ́ àbòsí tó ẹ̀kọ́ àbòsí là ń ṣe àwa nu ọlọ́nu gbogbo ẹni tí bá ń sàbòsí jókòó pàdé ọlọ́njọ́ kan dèdè tó yà wá sí làwọn sọ yìí tí mi bá yẹ yín sí ẹ jáde ẹ sọ ni kì í ṣe kí a máa kọ̀kọ́ kúkọ lórí ẹni tí bá ń sọ̀rọ̀ ẹ̀yin ò rí kan ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn kálukú tí ń ṣe fáàrí kì í gbogbo àwọn afá tí mo play video rẹ̀ ń bẹ̀rẹ̀ nísìn nígbà tágbà pọ̀ ọba kan lẹ Yorùbá olóhùn yóò dúkọ̀ fẹ́ nílé kéw àbọ̀ fẹ́ ní mọ́sálásí o kí náà máa sọ jímọ̀ kí náà sọ ní ìdí kí náà ni ó sọ fún àwọn ọmọ ilé kéw kí wọ́n máa bọ́ ń bẹ̀ díẹ̀ ẹ̀yin tẹ́ mọ́ sí interview àwọn èèyàn àmọ̀ kó torí owó lẹ́yìn ẹ̀yin owó káàkiri àmọ́ ẹ̀yin náà payọ̀ Ọlọ́run àwọn abéèrè ẹni tí ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹni mo ti bá fídíò wọn pàdé bóyá kàsínà tí àmì nǹkan ìmọ̀ bóyá mùsùlùmí ni wọn àbí wọn ìṣe mùsùlùmí mo sábà yìí pé wọ́n máa ń ṣe bọ́ọ̀lù ń ṣe ra wọn pẹ̀lú pé bóyá wọ́n ra wọn lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ kankan sọ̀n bí afá ìlérí pé kálukú àwọn èèyàn sẹ́ni fídíò sí mi ló jẹ́ fẹ́ sọ̀rọ̀ lórí fídíò tèmi gẹ́gẹ́ rí fúnra mi ní sàrí gbé wá ní ìṣèkó tó di pé a lọ kírun àmọ́ tèmi fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ o ní pé oògùn yára ṣiṣẹ́ jàdúrà lọ ọkàn tí wọ́n fi ń bọ́lọ̀ ń lò ló fi rò pé oògùn yára ṣiṣẹ́ o
oògùn yára ṣiṣẹ́ ju àdúrà lọ ní nǹkan dé mi lójú mọ́ sọ fún yín oògùn yára ṣiṣẹ́ kí ló fà á tí mo fi lóògùn ọ̀ yára ṣiṣẹ́ kódà ẹni tí èsè mùsùlùmí gan tó jẹ́ Christian kò gbọ́dọ̀ sọ́jáde báyìí pé oògùn yára ṣiṣẹ́ ju àdúrà lọ agbára àdúrà lápè ìwọ àwọn òfin tó de àdúrà níwọ̀ ọmọ àbí ká sọ pé àwọn òfin tó de àdúrà níwọ̀ tẹ̀lé ìdáhùn sí gbogbo ọ̀rọ̀ tá a fà ìsọ láti bẹ̀rẹ̀ Ọlọ́run wa idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata da'i idha da'an falyastajibu li wa liyu'minu bi la'allahum yarshudun ẹ̀rọ pẹ̀lú ẹ mọ́ ti ń dàmú ara mi so ayẹyọ kan gẹ́ ti tó fọkàn mùsùlùmí balẹ̀ ẹ wá wo ọkùnrin lọ́n bá ní kí so fídíò tẹ́mi gẹ́gẹ́ tí mo fi wò pé kí wọ́n á sọ̀rọ̀ ní ọ̀yá. so kí láàfáà yìí sọ ni pé ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ń jáde tí wọ́n ń dìbọ́ǹkì ọ̀rọ̀ Ológundé ọlọ́pọ̀lọpọ̀ làwọn mọ̀ nílé awo nínú àwọn àbòsí àwọn yẹn máa ń ṣe nílẹ̀ Yorùbá irú àwọn tí ń sọ̀rọ̀ yìí ó yẹ kẹ́ ẹ lè ṣe interview fún ẹ pé dárúkọ díẹ̀ nú àwọn tó mọ̀ nílé awo ìmọ̀ ọ̀bẹ ṣe fọ́ra yín lórílẹ̀ Yorùbá ẹ máa dákọ̀ ara yín ká mọ ibi tó ń kálukú belong sí Ọlọ́run ti pín kalẹ̀ ó ní fariqun fil jannati wa fariqun fis sa'ir ó ti pín kalẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ẹ̀kọ̀ kan àlìjánà apalẹ́sẹ̀ kalẹ̀ fún wọn iṣẹ́ àlìjánà wọn mọ̀ sí àwọn kan sì ń bẹ sa'ir rèé Ọlọ́run ní takadu tamayyazu minal ghaybi kullama ulqiya fiha fawjun sa'alahum khazanatuha tí wọ́n bá gbọ́ ọmọ ẹ̀nà débi iná àwọn mọ̀lẹ́kà tí wọ́n wà lẹ́nu ọ̀nà náà máa béèrè pé alam ya'tikum nadhirun sólùkìlò dé wá bọ́ ni tẹ́bá padà sínú sọ́ọ̀tù Zumar náà Ọlọ́run ní wasiqa alladhina kafaru ila jahannama zumara hatta idha ja'uha futihati abwabuha wọ́n sì lẹ́kùn kalẹ̀ fún ọmọ jahannama wa qala lahum khazanatuha olùkọ́ni tí Ọlọ́run fi síbẹ̀ náà mọ̀lẹ́kà máa béèrè pé alam ya'tikum rusulun minkum sáwọn òjíṣẹ́ ọ̀wá àwọn òjíṣẹ́ láàrin yín sí wọn ò sí tí wọ́n jíṣẹ́ fún yín yatluna alaykum ayati rabbikum tí wọ́n ń ka àwọn ayé Ọlọ́run sí yín létí wa yundirunakum liqa'a yawmikum hadha tí wọ́n sì ń kìlọ̀ ọjọ́ òní fún yín pé ọjọ́ òní yóò bẹ̀rẹ̀ dé qalu bala wọn ni bẹ́ẹ̀ ni wọ́n jíṣẹ́ o walakin haqqat kalimatul adhabi ala al-kafirin èso ìtọ́jú àlọ́mọ fèsì kèfèrí kálọ́mọ Ọlọ́run ti sọ kalẹ̀ pé haqqat kalimatul adhab ìyà tá a palẹ́sẹ̀ kalẹ̀ fáwọn kèfèrí yóò wáyé dandan àmọ́ àwọn tí ń pera wọn ní mùsùlùmí yìí wọ́n bùkátà ọ̀rọ̀ Ọlọ́run ju àwọn tí ń jẹ́ kèfèrí lọ tí kèfèrí bá wà láàyè rẹ̀ tí ń ṣe tiẹ̀ á ti mọ̀ pé kèfèrí ni tí mùsùlùmí bá wà láàyè rẹ̀ tí ń ṣe tiẹ̀ á ti mọ̀ pé mùsùlùmí ni tí ẹni tí ń ṣe mùsùlùmí ní ẹlòmíì tí òun ò tẹ̀ ní bìlífù nù kankan tó náà ṣe tiẹ̀ á ti mọ̀ ìwọ ni ti mùsùlùmí Ọlọ́run ní alam ahadi ilaykum ya bani adama alla ta'budu shaytan innahu lakum aduwwun mubin gbogbo ogun tẹ́sí ilẹ̀ Yorùbá ṣètánì ló wà lábẹ́rẹ̀ àlùjànnú ló wà lábẹ́rẹ̀ àtẹni tí ń kókó àjẹnú RMPK àtẹni tí ń ṣe kíníkà wọ́rọ̀ kíníkà sólẹ̀ kíníkà ìfẹ́ràn àlùjànnú náà ní bẹ̀rẹ̀ lábẹ́rẹ̀ gbẹ̀ torí pé nígbà tẹ́ bá parí ewé nǹkan invocation ẹ̀mí kan ni ó wà sí ara ewé tó fi nǹkan yẹn wẹ̀ tẹ́ni tí ò fẹ́ ná olówó fi máa ná olówó ọ̀nà aburú ni al-ghayatu la tubarriru al-wasila torí pé kẹsàn-án mẹ́rin pé káwọn lè tán bá sógun tó bá wà lọ́wọ́ àwọn lè fi máa gbẹ́sìnga in tí wọ́n fi ní ẹgbẹ́sìnga kan ìmọ̀ ni wọ́n fi ní ẹgbẹ́sìnga ìpayọ̀ Ọlọ́run ni wọ́n fi ní ẹgbẹ́sìnga alladhina amanu wa kanu yattaqun ìnígbàgbọ́ sọ́lọ́run àti ìpayọ̀ Ọlọ́run tó bá fẹ́ gbẹ́sìnga tó fi gbẹ́sìnga nù kéṣowó àrísìkí àtọ̀dọ̀ Ọlọ́run lówó yóò ṣe kí ni o wa yarzuqu man yasha'u bila hisabin wa yahrumu man yasha'u kama yasha ẹlòmí ọ sáré gbogbo bí a ti ń sọ iná wàfáà tí mo kúlẹ̀ kí ní rẹ̀ ní ìṣó ti bóra tán sáfà náà lélẹ́hùn laysa kullu musafa sibai ó ní laysa kullu man tamtama bi shafatayhi dhakira yẹsọ gbẹ̀ntẹ́ tí ń fa tẹ̀síwáàkì tí ń jẹnu wújẹ́wújẹ́ náà ní ọ̀nà Ọlọ́run wala kullu man laffa amamata shaykha yẹsọ gbẹ̀ntẹ́ bá láwà ní lórí ẹ̀ iná làfà gbogbo àwọn eléyìí ẹlẹ́bọ ni wọn gbogbo àwọn eléyìí ológun ni wọn ọmọ ìyá mi máa wo ń tọ́ ọmọ gbọ́ àwọn kan bẹ kò sí ń tọ́ka àwọn ẹ̀wò ẹ mọ̀jẹ̀ wọ́n tàn yín gbogbo ẹni tí bá ń sọ yí pé ní ayé tòun lòun sàn dù kò sí bí yóò ṣe du ayé rẹ̀ táyé lómi ò ní bàjẹ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ torí pé táwọn Nábì sọ fún wa ni pé man kana yu'minu billahi wal yawmil akhir rárá la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi ẹnìkan kò lè tí ì dolùgbàgbọ́ òdodo tí tí ó fi máa fẹ́ fúnra rẹ̀ ní déédéé tó fẹ́ fẹ́ lómi àpèjúwe méjì ayé mi ò lè dá káyé mi ò lè dá èyí ọ̀fẹ́ mi ọ̀bá tẹnì kẹ́kẹ́ jẹ́ níbẹ̀ náà lẹ́tí ń lo nǹkan sára ẹni tí ó bùkátà kó gbórin ẹni tí ó bùkátà kó náwó wọ́n ń déwájú yín wọ́n ń ṣe owó náà káyé yín ò lè dá ẹni tó ṣe owó náwájú yín ayé tiẹ̀ ti bàjẹ́ ìntó sojú ìntó tó wáyé níbi tí mo wà tí mo wá sọ̀rọ̀ wọn bẹ̀ ìntó wáyé ní Emirates mo wà ń bẹ̀ so olórin kan wá kọrin bẹ̀ kí n má dàgọ́ kẹ́lẹ́ mi má rò pé bóyá àwọn bá wọn ló kọjẹ́ inú àwọn tí wọ́n jẹ́ fáǹsì olórin wọn lọ wọn náwó tí wọ́n ná wọ́n tún wá ń gbó lọ́dọ̀ àwọn aṣẹ́wó àwọn tí máa ń ṣẹ́wó lójú agbo nígbà tí wọ́n parí orin ẹni tó wá kọrin ti lọ́ntì ẹ̀ ọ̀rọ̀ tí mo ń sọ ẹ̀ confam wallahi ẹni tó wá kọrin ti available flight ló ti lọ ilé ọmọ rẹ wa ti náwó aṣẹ́wó wá dé pé ẹ ti gba iye báyìí ẹ ti náyé tó báyìí bí 1 million lẹ ti gba ilẹ̀ ti ná ó bá ní à sẹ́mi náà mo sì sọ pé mo gbà wọ́n lẹ́yìn náà ni ẹ̀sán jó lánàá ẹ̀sán jó lẹ́ ń gbà nírú mọ́mẹ́ǹtì yẹn ẹni yẹn ó ti dára nù pé kò mọ ibi tó wà mọ́ ẹnìkan sì ń dúkàyè tó wọ́n da ẹnìkan sì ń ná owó tí ò plan kó wọ́n ná ń sì ń ná lójú agbo kò sí ọ̀rọ̀ tá Nábì bá sọ sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bá gbà lónìí tó bá dọ̀lá náà tọ́lọ́run bá fẹ́ tàn mọ́lẹ̀ sẹ́mi yẹn padà gbà kọ́rọ̀ ni ló fi ní ẹnìkan kò lè tí olùgbàgbọ́ òdodo ó lè tí ìpẹ́rẹ́ rẹ mùmínì man bata shab'an Ànábì ní wallahi lam yu'min kèé ṣe olùgbàgbọ́ òdodo ni wọ́n tó ṣe pé ní man bata shab'an ìwọ́n tó ń sùn pẹ̀lú ayọ̀ wa jaruhu ja'i táwọn aládùúgbò rẹ̀ àwọn tó mọ̀ pé bí ń pa wọ́n sì ń sùn pẹ̀lú ebi tó wáyé pé ní ayé rẹ̀ nìkan náà lọ́mọ dù bó làwọn kan sì máa sùn pẹ̀lú ebi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò rọrùn bẹ́ẹ̀ bá a ṣe program ayé ọ̀fà kéèyàn máa sọ pé káyé tí wọ́n sà ti dáa jẹun fún yín lápẹjù ẹlẹ́ẹ̀kejì káyé tí ó sà lè dáa káyé tí ó lè dáa ìwọ wọlé ọkọ ọ̀fẹ́ kẹlòmí ọ̀fẹ́ ọkọ rẹ̀ ọwá nítorí kàkà kẹlòmí ò fi yá àfi ọkọ ẹni tí ó bá yá àfi ọgbọ́dọ̀ lọ́mọ láyé ayé tí ẹ dáa pẹ̀lú kó bímọ òsìfẹ́ kẹlòmí ò bímọ àwọn tó níwọ̀n ọgbọ́dọ̀ lọ́mọ láyé òun kí ló fẹ́ kó ṣẹlẹ̀ sáyé tiwọn ó sì ń ságùn sí wọn
Yorùbá tí ó correct ni tẹ́ ẹ̀ bá rẹ̀ ní bá yín sọ̀rọ̀ àwọn bá yín sọ mo lè sọ́njọ́ tí mo sọ lórí ọ̀rọ̀ òṣùpá yìí pé òṣùpá ò tó bẹ́ẹ̀ lóhun àtàwọn ọ̀ràn rẹ̀ kó sọ pé sàkámà ń jẹ ní Quran kọ́ ní bá wí ẹ̀yin àfọ oníranù yìí òun wọ̀nran onírègbè tẹ́yìn náà gbójúlé nǹkan mi yàtọ̀ sọ́lọ́run ẹ̀yin ní bá wí ṣèbí náà rè kẹ́ ẹ̀ máa sọ́ǹtà gbangba báyìí pé oògùn yára ju àdúrà lọ atahaza'u bid-du'a wa tazdarihi ọmọ tadri bima sọ́nà àdúrà àmẹ́jẹ̀ fi àyà ìparí ẹ̀ torí ìṣẹ́jú kan náà lókù ọlọ́ni wa idha sa'alaka ibadi anni ìwà nábì tán bá bí ọ́ léèrè nípa èmi ọlọ́run fa inni qaribun gbogbo ẹrú mi pátá ni mo súnmọ́ kálukú ujibu da'wata da'i idha da'an gbogbo ìgbà tẹ́rù mi bá ti wọ́n ń pè mí iná ni mo ṣe kí ni o ìmọ̀ dá lóhùn ẹ̀tì ní méjèèmú idha da'an tó bá pè mí ni o ìtumọ̀ ẹ̀ ní pẹ̀lú mi ń bẹ yóò máa ṣe bí ẹni tí ń pe ọlọ́run kò pẹ́ ọlọ́run bí ẹ̀yin tẹ́ máa lọ àṣàlájú tẹ́ lọ máa jó ẹ̀yin ò sí náà tí ń pe ọlọ́run bí ẹ̀yin tẹ́ máa lọ orí òkè káàkiri tẹ́ lọ máa lo takandu máa gbómi òkè gbómi ilẹ̀ èyàn kan ni wọ́n pè ládùá ìjẹ́ pè ládùá ọmọ ní seriousness inú ọ̀n sàdúrà tó ń gbórin ọ̀n sàdúrà tó ń tẹ fóònù ọ̀n sàdúrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ujibu da'wata da'i idha da'ani àṣẹ idha da'ani abdi ujibu da'watahu tó bá fi lè mẹ́rù mi jókòó pè mí èmi ò ṣe kí ní ìdálóhùn ọlọ́run wá ní falyastajibu li ẹ máa wọ mẹ́jẹ̀mú tó yanjú ìwọ tó bá ń sóògùn àbí ìwọ tó bá ń sàdúrà tó wá ní bìlífù pé oògùn tó ń ṣe yẹn yára jàdúrà lọ ní tí mo fẹ́ sọ yìí lọ́sọ̀nù ayé rẹ̀ falyastajibu li ọlọ́run ní gbogbo tí n bá ti pè yín sí ẹ máa dá mi lóhùn wákàtí 5 ẹ bèrè lọ́dọ̀ àwọn méjèèjì yìí ẹ lọ mọ́sáàsì àdúgbò wọn ṣe ẹ̀rí wọn nínú àsùnbànjẹmọ́ ṣe ń kírun àsùnbànjẹmọ́ falyastajibu li ẹ lọ sádùgbò wọn nínú zuri ṣé wọ́n kírun àìlànjẹmọ́ falyastajibu li ẹ lọ sínú àlásìrì ṣé wọ́n kírun àlásàrì falyastajibu li ẹ padà síbi ìrun magribi wọn ṣe bá wọn jẹmọ́ falyastajibu li ẹ padà síbi ìrun ìṣá ṣe bá wọn jẹmọ́ falyastajibu li gbogbo tọ́lọ́run ṣe lọ́rọ̀ yàn tánàbí nínú al-halala bayyinun wa inna al-harama bayyin wa baynahuma umurun mushtabihat nínú àwọn àrújú rẹ̀ o bóyá wọ́n sa ogun kan lọ́kàn jẹ́ fún arí lọ́sọ̀ wọn dídàkudà bẹ́ẹ̀ tẹ́ dààmú irú àdúrà wo ló ń ṣe wọ́n gbọ́dọ̀ yẹ owó falyastajibu li irú àdúrà wo ló ń ṣe ọmọ kí wọ́n wá ní ọmọ fa ya Darmishu ọmọ kí wọ́n wá ní ya Darmishu ní kọ́ ọmọ fa ya Darmishu yẹn lọ wá ń fà lọ wá rí pé ní àlìjànú kan yọ sí ọ ọ̀hún sí àlálá èyí ló fi ń rò pé ń jọ́tọ̀ bá ti so oògùn tètè máa píkì nítorí oògùn tajà àbógun awọ́rò àbí tó ṣe sí inú ìjọ rẹ táwọn àwọn ìjọ fi ń kún àtúbọ̀tán rẹ̀ dà ń bẹ̀ oògùn máa ń ṣiṣẹ́ bí ìgbà pé nǹkan tó dáa ti wáyé rẹ ni yóò jọ tẹni tẹtẹrẹ gbogbo tó wá rí nídìí ẹ ìṣètòrọ́jù ní orí ẹ̀dẹ́ ni lẹ́fì ló kún kálukú ẹni olóògùn ẹmọlóògùn ẹ̀ka wọn lé ní èjì lẹ́ta tí wọ́n á lò sẹ́mi ayé wọn dalẹ́ tí wọ́n sì kúre ẹ̀ka àwọn ẹ̀jáde àchàlẹ́jì ogun ẹ̀yin tẹ́jọ́ máa kí wọn ẹ̀jáde kẹwàá dìbọn kẹ ẹ̀wá lì sí wọn jáde àbí nítorí pé ní oògùn ló ṣe kúngbà tó jáde láyé orípa rẹ̀ sì ṣẹ́kù láyé ẹmu wa àbí náà àfáà tí ń polówó káàkiri ayé pé ẹ máa sògùn ẹ máa gbẹ́bọ ẹ máa gbé pèsè ẹ mú wá nu wọn tó yẹ pé ńgbà tó jáde láyé tán nǹkan kan tó ṣẹ́kù nulẹ̀ wọn ẹ mú jáde ẹ mú wa ẹ kàn tara yín jẹ àwọn tí wọ́n fàdúrà pélé ọ̀rọ̀ gbèsè ayé wọn nìkan ni wọ́n ṣẹ́kù àdúrà yanfa'u Ànábì ló sọ bẹ́ẹ̀ ó ní àdúàù yanfa'u mimma nazala wa mimma lam yanzil ẹ wo mùsùlùmí tó dàbí mi tá a jẹ́ kúrúntù ẹja jókòó táwọn afẹ́ ni re tí wọ́n sàlàyé kí wọ́n pè lọ́lọ́run fún wa kìí sígbà tó bá ṣe tọ̀ríkọ̀ kan tó dọ́lọ́ mà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣe tọ̀ríkọ̀ náà kọ́ ni wọ́n polówó oògùn káàkiri bẹ́ẹ̀ gbà fáà kínní tọ̀ríkọ̀ tìjàníyà bẹ́ẹ̀ bí kejì kọ̀dìríyà bẹ́ẹ̀ bí kẹta nàṣàbàndíyà bẹ́ẹ̀ bí kẹrin ṣàzìlíyà bẹ́ẹ̀ bí karùn-ún sọ̀làtíyà bẹ́ẹ̀ bí kẹfà gbogbo ẹ̀ òun kálukú wọn náà ni wọ́n sọ̀rọ̀ oògùn kí o gbogbo àwọn tí wọ́n sọ báwọn dọ́lọ́mà tẹ́lá wọn ní márífà èyàn àdọ́lọ́mà yà tún máa lọ pé àlìjẹ̀nú kẹlẹ́yìn èyàn dọ́lọ́mà yóò tún lọ mọ́ sógun wallahi èyàn onídọ́lọ́mà gbogbo tọ́lọ́mà mú wá báyàn èyàn onírí nǹkan àfọlọ́ nìkan ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe sùúrù fọlọ́n as-sabru ala al-bala ó ń dà lára yín ìṣòro dé ẹ̀ẹ̀kan ló ń jẹjẹ lẹ́ẹ̀kẹ́ méjì ẹ sáré gbápẹ́ jáde ẹ mú didi olóńgbò láàyè ẹ dùnú apẹ́ gbóná nítorí pé ìfẹ́ jẹun sẹ́ẹ̀ ti fara ní olóńgbò sẹ́ni ronú padà kan yá àti gbogbo tẹ́ kó jọ ẹ wo ẹ má fi ìtajọ́ jẹ àwọn èèyàn o aṣọ tí ẹ kó sọ́rùn lẹ́rí tó tuntun fìlà tẹ́ ẹ rí tó kó sórí ló tuntun bàtà tí ẹ wọ̀ sẹ́sẹ̀ ló tuntun aago tí ẹ dè sọ́wọ́ ló tuntun nǹkan ṣe wọ́n nu ilé wọn lé sọ́ta nípa ẹ má fi ọ̀rọ̀ ẹnu wọn bá wọn lò ẹ bọ́lọ̀ yín dúró ẹ dúró sí bọ́lọ̀ ń bá dúró sí ẹ dúró bí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ dúró bí ẹ dúró sí ìbẹ́ náà àfáà lẹ́kọ̀ọ́ ìfẹ́ dákọ̀ ìbẹ́ náà àfáà níbàdàn tẹ́mi nínú àwọn ọmọ tí wọ́n lọ kí tàràwí lọ́dọ̀ wọn tí wọ́n dẹ̀ ń kọ́ fáwọn fún mi pé àwọn àfáà yìí wọn ò ṣe bá ní o ẹ̀ka wọn tàbí ẹni lóòótọ́ ni wọ́n lè fún yàn 1 million wọ́n lè bùn yàn 500 wọ́n lè rán yàn Mẹ́kà in ti ń bẹ lọ́wọ́ wọn burú wọn èso lórí lẹ́nu ẹ̀dánù ayé oògùn náà ló sún wọn débẹ̀ fa ẹ̀yin kan àdó ń bì kẹsẹ́ rẹ̀ kó àmọ́ tàn sọ ni olórí ibú pọ̀nù yìí ẹ̀yin tó ṣe é súnmọ́ pọ̀nù yìí àwọn tọ́jọ́ dọ́nu wọn kù ní kú dédé tó gbóná tó ipá àwọn ọmọ sọ pé ọ̀sẹ̀ yẹn ẹ̀kan la ní ó wẹ̀ ẹ̀ náà tí ó ti wẹ̀ jù níjọ́ tí àbúrìdọ́ ti máa kọrin àbúrìdọ́ ṣàrá ní ọjọ́ tó kú láyé ìbábúrìdọ́ ìbáwàjọ mọ́ra wa dáadáa kódà nú ìrìn àjò tó pa wákọ̀ yìí àbúrìdọ́ máa ń ṣe rọ́ ìdí tẹ́mi ọlọ́ṣẹ́ wà sí àbúrìdọ́ ṣàrá ní wallahi ẹni tá a jọ lùgbà dáadáa ni a sì mọ́ pàdé wà sí tọ́lá lómi ọmọ rẹ̀ ọmọdé ni èmi tí mo ń sọ̀rọ̀ gbogbo ẹni tí wọ́n pè láàfáà gbà nílẹ̀ Yorùbá tó sì hàn níwọ̀n bá nígbà tọ́lọ́ ní káà náà ọmọ jáde ká kò sí ní tàbá sí bàbá akílápá àtàná mo ṣe rọ́ ìdù fún wọn bàbá akílápá àtòní apàdé wà sí bàbá àjà níbà lò mo ṣe rọ́ ìdù fún wọn mo ka Kùránì bẹ̀rẹ̀ lójú wọn àbá Bukhari Musa mo ka Kùránì bẹ̀rẹ̀ lójú wọn kẹlìmọ̀ kọjọ́ náà ti pẹ́ kìí ṣe pé ní ẹsẹ̀ bẹ̀rẹ̀ fa ọba adéda fi súnnà rọ̀ wá ló jáde pé àná ẹ̀dọ́ súnnà báyìí wa gbogbo àtàwọn sọ pé à ń lọ káàkiri náà wallahi èmi èsógun gbàdánà billahi làásì èmi èsógun gbàdánà gbogbo àwọn gbàdán sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ọdẹ àríyànjẹ lágbájá ọ̀nà Mẹ́kà kíní kankan ìtì bẹ̀lẹ̀ yọ̀ọ̀fà ó jòjè lọ wallahi a máa pàdé àwọn míì kárù bẹ́ẹ̀ ní Dubai wọ́n gbé ọṣẹ dání wá máa bu ọṣẹ fáwọn èèyàn nù bẹ̀ láwọn ọṣẹ ti mí pẹ̀lú àfọ̀ṣẹ àti olúgbòhùn tó jiná dénú ìbẹ̀rẹ̀ àzọ pé àwọn sógun àwọn ọ̀dúkáyé tẹnìkan bàjẹ́ ẹni tẹ́ fàfọ̀ṣẹ gbowó lọ́wọ́ rẹ̀ náà sáyé tí ó bàjẹ́ nítorí pé ìfẹ́ sáyé yín ẹni tẹ́ folúgbòhùn gbowó lọ́wọ́ rẹ̀ ẹ̀yin àfọ̀ onímọ̀lẹ̀ tẹ́ máa gbẹ́ ikùn tẹ́ máa sọ̀rọ̀ tẹ́ máa sọ pé àṣẹ ní sọ̀rọ̀ ọdọjọ́ alẹ́ òǹkálùkọ́ pàdé Ọlọ́run ní jẹ́mi tiwa náà kúrú àjọ níbi tó ń kálùkù yín fẹ́ gúnlẹ̀ sí Ọlọ́run ní falyastajibu li ẹ dákun jàmáà àníjógùn lálẹ́ yìí nítorí pé tọ́lọ́run bá tún kádàrá yawmul khamis ọjọ́ Thursday á tún pàdé lórí ọ̀rọ̀ yìí náà torí pé ọ̀rọ̀ yìí òǹkálùkù jábọ́ ń bẹ̀ àwọn àfáà náà wọ́n ń jábọ́ yìí àwọn akọ́mọ kí ó náà ń jábọ́ ẹ̀wá láwọn ọmọ ilé kí ó náà ń dídàkudà nígbà táwọn àfọ̀ òsèkéni táwọn àfọ̀ òdúore bó làwọn ọmọ kí ó ṣe ní dídàkudà ọ̀pọ̀lọpọ̀ ilé kí ó làwọn ọmọ ilé kí ó ti di yahoo tán
nígbà jẹ́ pé àwọn àfáà náà ṣe yahoo àwọn àfáà náà ta tẹ́tẹ́ àwọn àfáà náà yọ oògùn ṣe ní súnà tẹ́bárí tí ń sóògùn ẹ̀dá kọ rẹ̀ fáyé àwọn àna tí ó sọ̀rọ̀ gba lórí nígbà tá àwọn àfáà súnà kẹ́ tí wọ́n ń ta tẹ́tẹ́ síbẹ̀sì àfẹ́sì wọn báyìí ní pé ẹ̀ ní kúure ẹ̀ ń lọ ta tẹ́tẹ́ síbẹ̀sì kílẹ̀ wá tọ́lọ̀ ṣe fún yín ẹ̀mú ẹnìkan wá nẹ́ni tọ́lọ̀ ń sàánú fún tí èso oògùn tí máa ń sàdúrà inú tọ́lọ̀ kọ̀kọ́ fi kẹ́ ẹni kí ọkàn rẹ̀ ó balẹ̀ lọ wá díẹ̀ gbogbo ẹni tó bá ṣe pé ní máa dúró bí tọ́lọ̀ ni ó dúró sí tí èlò sẹ́ni mọ́lọ̀ lọ́wọ́ ọkàn rẹ̀ ó balẹ̀ wallahi ọkàn wa máa balẹ̀ ọlọ́ni fali yastajibu li ìwọ tó fẹ́ sàdúrà tó o sì fẹ́ ká dùn àríọ́ gbà gbogbo tọ́lọ̀ bá ti pè ọ́ sí díẹ̀ iná ní kò tẹ̀lé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní ma nahaytukum anhu fajtanibuhu ìtọ́lọ̀ bá sọ fún mi pé kí n sọ fún yín kí ọ̀dà ẹ jìnà sí tayẹyẹ wa ma amartukum bihi fa'tu minhu mastata'tum ìtọ́lọ̀ bá wá ní kí n pa yín láṣẹ pé lè ní ẹ ṣe ẹ gbìyànjú eléyìí ojú ọ̀nà rèé ẹ ṣe sọ́dákọ̀ ẹ yọ zakat ẹ kírun ẹ ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní fa'tu minhu mastata'tum ìtagbára yín bá kán bẹ́ẹ̀ náà ní ẹ ṣe lẹ́yìn àwọn tó jọ́nà yàtọ̀ ìpé ìrun kíkí kódà bẹ́ẹ̀ fọ́ lójú bẹ́ẹ̀ di létí bá sàtìlẹ́ gbọ́ pé wọ́n ń pè wọ́n kírun yọmọ kì ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàjẹ́ sọ pé ogun ṣe kíní kan ìbéèrè ni wọ́n ní kírun mọ́ tẹ́ bá rí wọn gẹ́gẹ́ ní mẹ́lùkè ìwọ lọ́jọ́ yẹn nu wọn gbogbo àwọn àfáà tí ń polówó ogun ìwọ lọ́jọ́ yẹn rádaràda wọn rí kí ló fà á ìmọ́lẹ̀ Ọlọ́run tí máa ń sọ̀kalẹ̀ sójú aládùá tọ́lọ́ ní simahum fi wujuhihim min athari sujud ìmọ́lẹ̀ náà dà lójú wọn wọn àforí balẹ̀ fọlọ́run àmọ́ wọ́n bìlífù nù kama ìmí ọ̀pá adìẹ báyìí yóò sì tẹ ẹ̀jẹ̀ rẹ̀ kọjá nítorí kó fẹ́ jìyàn láyé yóò pa adìẹ ẹ mọ̀ pé nbẹ́ náà àfáà tí wọ́n sọ pé àwọn sóògùn tí wọ́n lu ajá fóògùn ajá wọ́n fi ajá sí oògùn awóró sínú ṣọ́ọ̀bù àwọn kọ́sítọ́mà wọn ní tí fi ń tú wọn lójú ìgbà pé wọ́n ní oògùn sáré ṣiṣẹ́ ìbòdì ti ṣiṣẹ́ ẹ ṣàdúrà ni o tẹ bá ṣàdúrà ẹ máa pàdùn àgbà wallahi àdúrà àgbà wallahi billah thumma billah àdúrà àgbà wallahi ọlọ́ni fali yastajibu li ní ti má pè yín sí ní tí ànábì mi bá pè yín sí ẹdẹ́mi ọlọ́run ẹ̀dá lóun lára rẹ̀ ọlọ́ni wal yu'minu bi ẹ̀wọ̀n mẹ́jẹ̀mú méjì al-istijabatu wal iman ọlọ́ni kẹ́ ẹ̀ sì jọ́kàn yọ balẹ̀ pé mi nígbàdúrà yín wal yu'minu bi ẹni nígbàgbọ́ ní tó fi rò pàdúrà rẹ̀ ọgbà wọ́n ti lọ ọmọ ṣéwù kan ipò tó bá fa iṣẹ́ ọ pàdé àwọn ṣéwù tó bá fa iṣẹ́ ọwọ́ ṣéwù báyìí láti gbà gbogbo tí wọ́n sọ fún ọgbọ́dọ̀ ṣéwù làwọn ti gbà àwọn eléyìí ṣàdúrà ìta àbágbà lọ́dọ̀ ànábì direct ìnàdúrà àti ìta àbárí táwọn àfáà bá ṣe gbìyànjú táwọn náà bá kọ kò sílẹ̀ ìfín bẹ́ẹ̀ àmọ́ tí wọ́n sọ fún ọ yí pé ní àwọn ń kọ́ o táwọn fi ń ṣe tàdọ́rùn síwájú Ọlọ́run nídìí rẹ̀ bẹ́ẹ̀ ìyẹn lè jókòó báyìí tó bá gbọ́ lọ́wọ́ kọ́ máa kọ́ pé Allahumma inni as'aluka hada wà kíní kan kọ́ máa kọ́ bẹ́ẹ̀ kọ́ máa fi bilọ́n kọ́ máa fi bẹ́lọ́n kò sílẹ̀ ìfín kankan bẹ́ẹ̀ Islam ò dáwà láàmú kankan ẹ̀yin àfáà iná lẹ dé ẹ̀sùn àwọn kálukú ọlọ́gbọ̀ wọn bí báyìí ọdẹrù wọn bẹ́ẹ̀ ọlọ́kí wọn bí báyìí ọdẹrù wọn bẹ́ẹ̀ ó sì ń kẹ̀kẹ́ wallahi Islam kọ́ gbogbo eléyìí Islam ò dáwà láàmú ṣebí Islam kẹ́ni sọ fún wa pé n tó ń bá pa wá láṣẹ rẹ̀ ká sì ń tagbára abáká àmọ́ n tó ń bá lé wa kó ń bẹ́ẹ̀ ká jìnà sí tán yányá o kájìnà sí tanyanya o anabi ni man ruziqa du'a lam yuhram al ijaba ọ̀rọ̀ tẹ́yin sọ yìí ẹfin takwa anabi ni sallallahu alaihi wasallam anabi lẹni Ọlọ́run bá ti fàdúrà ṣiṣẹ́ rọ̀ lọ́rọ̀ tó ti tàdúrà ṣiṣẹ́ bá rọ̀ lọ́rùn lam yuhram al ijaba gbígbà àdúrà òní nílà ẹjẹ fún yín lápẹjú kan àwọn tí ẹ ṣe mùsùlùmí wọ́n jí lóru wọ́n a máa pariwo Ọlọ́run o kíní kankan lásìkò tí wọ́n jí lóru yóò ṣe déédéé ìgbà tó bá lé náà ń gbàdúrà ṣèbí tọ́lọ́run sọ ni pé ud'uni astajib lakum ẹ pè mí dáyín lò nínú àyà yẹn gbà tí wọ́n ń pa wà lọ́wọ́ àwọn àfáà àjẹkọ Ọlọ́run bá ní sanwó lẹ́san rí wọ́n lọ́wọ́ sọ pé ud'uni ayyuhal muslimun Ọlọ́run sọ pé ẹ̀yin mùsùlùmí nìkan ní kẹ́ ẹ pè mí ud'uni ayyuhal mu'minun kò sọ pé ẹ̀yin mùmínì nìkan ní kẹ́ ẹ pè mí ó ní ud'uni ìtumọ̀ ní pé gbogbo tí mo dá láyé gbogbo èèyàn ẹ pè mí gbogbo ẹni tí ẹ bá ti ṣàdúrà onígbèraga ni ó ṣe ní máa ṣàdúrà ọgbọ̀n máa tẹ́wọ́ sọ́lọ́run ọ jábọ́ sánmà síbẹ̀ nìkan ló dá ọ tẹ́wọ́ sọ́lọ́run pé wọ́n lọ dá mi wọ́n lọ palẹ̀ mọ́ mi nù yá mi kò sì sédè tó lè fi ṣàdúrà yóò bá lọ́dọ̀ lójújù lẹ́yìn ìgbà tó bá kírun ọ̀ràn yàtán fi yóò bá rẹ̀ bẹ́lọ̀ wallahi yóò gbà táwọn sọ pé fi yóò bá ṣàdúrà ilẹ̀ tá a bára wa ló fàtà tó fi ń pẹ́ lórí àdúrà Ọlọ́run jìnà tó bá wọn aqrabu ilayhi min hablil warid ọba tó ní èmi tó ní yóò jìnà tó bá wọn lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú táwa ti lọ táwa dérí láwọn ìlú táwa dérí tí èsì pé yàn fi mọ́tò débẹ̀ táǹgùn pléènì débẹ̀ níbọ̀jú orí wa ṣe rí iná tọ́pọ̀lọpọ̀ bá kírun tán wọ́n tẹ̀wọ́ sọ́lọ́run ọpẹ́ wọn tán ìṣẹ́jú márùn-ún ti dìde àmọ́ kìyàmù léèlì wọn ọjà sọ̀látù dùhà wọn ọjà Monday Thursday tó ń ṣe tàdọ́rù sọ́lọ́run kọjá wọ́n sì láwọn ẹsẹ̀ tí wọ́n ń ṣe ní kọ̀kọ̀ ṣe péjọ́ tilẹ̀ bá fẹ́ dagun ní wọlọ́run wọ́n láǹkan báyìí láàrin mi àti ẹ dákùnmá bíyà rẹ̀ àwọn àfáà ìyàpọ̀lọpọ̀ àwọn àfáà tí ń polówó ògùn wọn ò ní nǹkan tí wọ́n ṣe síwájú Ọlọ́run tẹ́lẹ̀ fi gbà nǹkan lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n bá ní ni wallahi mo tún búra rẹ̀ àdúrà yìí pẹ́ kó tó gbà o ìwọ tó ń ṣe lòrò pẹ́ kó tó gbà man ruziqa du'a lam yuhram al ijaba làwọn àfáà sọ anabi wa ni ud'u Allaha ẹ máa pe Ọlọ́run wa antum muqinuna bil ijaba ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ man ruziqa du'a àwọn àfáà ló sọ yìí ọ̀rọ̀ tànàbì ni pé ud'u Allaha ẹ máa bẹ lọ́wọ́ ẹ máa pé ẹ máa ráwọ́ lásẹ̀ sí o wa antum muqinuna bil ijaba kẹ wá jọ da yín lójú Ọlọ́run ó gbàdúrà yín nígbà tẹ́yin bá ti wá jáde pé ogun máa yára jàdúrà lọ ẹ ti kó rẹ̀wẹ̀sì ọkàn báwọn aládùá irú aládùá tí ò dúró déédéé náà ó sì gbọdọ̀ dúró déédéé wọ́n tẹ̀lé nu àwọn eléwo bí wọ́n ṣe ń sóògùn tó náà lọ́kàn wọn ò ṣe balẹ̀ o ogun náà ni wọ́n ṣe tí wọ́n fi ń promote kó mi kama jan kan mọ́ ẹranko lórí kẹranko kú lójijì tánàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó sì jámanu hadith Abi Ya'la ipe inna Allaha kataba al-ihsana ala kulli shay gbogbo tọ́lọ̀ ń dá lọ dáadáa mọ́ anabi ní idha dabahtum tẹ́ bá fẹ́ dùn kẹ́ ahsinu dibha ẹ̀dù dáadáa ní nǹkan tó bá jẹ́ dúdú ẹlòmí ọ̀fà wọ́n torí adìẹ bọ àárín ẹsẹ̀ àtàǹpàkò báyìí wọ́n sì fàájà la ilaha illallah sáwọn ẹ̀yìn tẹ́ ní ká tẹ̀lé nánu wallahi làásìmọ̀ ẹ̀ṣọ́ lórí rẹ̀ wallahi ẹ̀gbọ́n tó búra wọ́n pọ̀ wọ́n ti kó ń bẹ ọkàn wọ́n di ó di pé odidi adìẹ àbódidi olóńgbò wọ́n kàn wọnú ọṣẹ wọ́n dọ̀ṣẹ̀ bò olóńgbò ọmọ ké wọn ò ní wo ibi tó olóńgbò ti ń kéwọn anabi ní wa idha qataltum fa ahsinul qitla waliyuhidda ahadukum shafratahu inte bá fẹ́ fi du ẹran abẹ́ fẹ́ fi du nǹkankan ẹ̀jẹ̀ nǹkan náà mú dáadáa waliyurih dhabihatahu kẹ́ ẹ lè bá in tó fẹ́ tẹ́fẹ́ pan kó nísìmí ẹ̀yin ọ̀já wọn kó nísìmí ẹ̀mọ́lógún kan wá ti ń fẹ́ràn kó nísìmí lórí pé ó sógun tiẹ̀ gbogbo nǹkan ló ti dá yín mọ̀ wọ́n máa sákàkì ẹ promote dé ibi kẹ́ ẹ máa lo placenta ọmọ ẹ promote kan jáde kan láwọn èlò placenta ọmọ ẹ sọ fún gbogbo àwọn afáì kan jáde ẹ promote kó ibi kẹ́ ẹ máa lo placenta ẹ débi kẹ́ ẹ máa lo dídí ọmọ ibẹ̀ lẹ́tìrí pẹ́ ń jiyàn gbé ẹni bí tẹ́ ti lọ ra apá ẹni bí tẹ́ ti lọ ra nǹkankan ìmí àwọn èmi lo ara èèyàn la ilaha illallah jẹ́mọ̀ ẹ̀já dúró báyìí Ọlọ́run ní falyastajibu li
ẹ̀dọ́ lọ́lọ́run tó bá pè yín wal yu'minu bi ẹ sì nígbàgbọ́ sọ́lọ́run la'allahum yarshudun àbẹ̀ lọ́wọ́ bá dé dàwà kọjọ́ àwọn olórí ibùtà bá rìn táyé wọ́n fi wá kúkúlù musu tọ́lọ́run òfin dáwà lójúmọ́ ọlọ́run kọjọ́ kó ṣàánú wa ní ọ̀dọ̀ wọn o ibi tá ti dúró náà níjàmá torí pé 8:30 ni àwọn máa ń kírun ìṣàn bí aqulu ma tasma'una wa astaghfirullaha al-azima li wa lakum wastaghfiruhu innahu huwal ghafurur rahim inshallah lọ́jọ́ khamis a wá fi ọ̀rọ̀ yìí lójú díẹ̀ torí pé fídíò yìí ti ráyè play rẹ̀ mo dẹ̀ ní àwọn analysis kọ̀ọ̀kan lórí ẹ̀ torí pé àwọn àfáà yìí wọ́n ń sọ bí gba pé authority làwọn àyín torí pé o ti rágbádáwọ̀ torí pé o ti rí fìlàdé torí pé o ti dámọ̀ bẹ́ẹ̀ lómi ti lọ yá fìlà lọ yá mọ́tò lọ yá nkankan jáde ẹni àwọn máa sógun ogun kíní irọ́ ni gbogbo ẹ̀ ọmọ ìyá mi tó jẹ́ mùsùlùmí ní tó ń jẹ́ mùsùlùmí lé lórí náà ni kò total submission to the will of Almighty Allah ìjuwọ́jú sẹ́lẹ̀ fún tọ́lọ́ ń fẹ́ ìgbànira bá wá ojúwọ́jú sẹ́lẹ̀ fún ìgbànira bá wá ojúwọ́jú sẹ́lẹ̀ fún inna ma'al usri yusra fa inna ma'al usri yusra wallahi 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 kò sẹ́ni tó dúró tọ́lọ́run ní dóòtì wa kam lillahi min lutfin khafiyyin yadiqqu khafa'u an fahmi zakiyyin wa kam usrin tusawu bihi sabahan wa ta'qubuhu limasarratu bil ashi ẹlòmí ọmọ ké ìnira ipò nígbà tí ó bá dọwọ́ rọ̀lẹ́ ìnira ó ti di rọrùn fún ẹsẹ̀ lẹ́lòmí yóò máa lò dẹkùn bọ̀ nígbà àwọn tí ń sóògùn nígbà tó bá dọjọ́ alẹ́ gbogbo tí ń jẹ sínú gbogbo ẹ̀ náà ni ó béèrè lẹ́fì lẹ́lòmí tí ń jẹ sínú èédú ni wọ́n ń lọ fún tí ń jẹfa èédú ni wọ́n ń lọ fẹ́lòmí tí ń gbé sínú kun rẹ̀ fa kò wá mọ̀ pé ní kádàrá Ọlọ́run ní tẹ̀lóhun tájú àwọn fi ń gbà òun wá rò pé ní táàfà fóun ní ṣiṣẹ́ ní tí wọ́n fi ń bá yẹ̀rẹ̀ jẹ́nu èédú ni wọ́n fẹ́lòmí èédú ni wọ́n lọ wallahi àmọ́ àwọn kẹ́kọ̀ọ́ náà wà fàdé pé èédú ni wọ́n lọ èédú ni wọ́n lọ fẹ́lòmí fa èédú ẹ dákun èédú iṣẹ́ kí ni ó ṣe nu ara ọ̀gà àtọtí wọn ni kò máa fọtí lò ọ̀pọ̀lọpọ̀ wọn ni ọtí ọ̀jọ́ wọn lójú wọn mú ọtí níta gbangba wọn mú ọtí nù kọ̀rọ̀ wọn láyà sọ́lọ́run lẹ́yìn káwọn kọ́ra dáadáa lẹ́yìn káwọn sọ́ra dáadáa sẹ́wà máa wò ìjà jẹ́ tán ni gbogbo ẹ tó bá jẹ́ mùsùlùmí ní tí ń jẹ́ mùsùlùmí lé lórí òun náà ni kó ju ọjọ́ sẹ́lẹ̀ fọba dẹ́dà rẹ̀ bọ́ ọba ní jù bẹ́ẹ̀ lọ náà ibo ló ń gbé lọ. ẹ sì lọ dìímú mo fẹ́ máa tọ́jú ọmọ òrukàn mo fẹ́ tọ́jú opó mo fẹ́ tọ́jú aláìní mo fẹ́ máa rán yàn mọ́kà mo fẹ́ máa kọ́lé fún yàn kì í sọ̀rọ̀ yàn o bá sì kí bẹ́ẹ̀ bá ń bẹ lọ́wọ́ rẹ ni o liyunfiq dhu sa'atin min sa'atihi wa man qudira alayhi rizquhu falyunfiq mimma ataahu Allah ọlọ́ni ẹ̀ tọ́lọ́n bá ní ká sì kiri ọ̀fẹ́ kọ́ ná bó ṣe fẹ́ ẹ̀ lọ́lọ́n bá sì ní tiẹ̀ ó fún kọ́ra ná bó ṣe fún náà la yukallifu Allahu nafsan illa ma ataaha ọlọ́ni ìgbẹ́ tí ó jù yín lọ lẹ́yìn lórí o ìtì máa fọ́ náà ni mo fẹ́ kọ́ náà o sayaj'alu Allahu ba'da usrin yusra tó bá wà inú ìnira kan tẹ́lẹ̀ tó ná díẹ̀ ìdẹ̀kọ́ padà tẹ̀lé ọmọ ìyá mi má bá wọn kánjú o àwọn ọ̀dọ́ ń kán ojú wọn ń kánjú bó ní ṣe rí ọ̀la ò ní rí bẹ́ẹ̀ mọ́ ṣe sùúrù fọlọ́run mọ́fàdúrà lẹ̀ ọlọ́dàjò ní ìrẹ́lọ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.